kí wọ́n máa bọ̀ láti wá bá wa sọ̀rọ̀ wọn. Ipá mi ò ká kí n bu àsìkò fún wọn ìtó bẹ́ẹ̀. Ipá ìjọba ó pọ̀ ọba àgbàlagbà. A kí Ọlọ́run ọba tí ń ṣe gbogbo ètò. Kò sí àwa mùdífù ni wa, orí wa ló kún tí gbogbo ayé máa ń bá wa fà. Allahu Akbar. N rò pé ọ̀rọ̀ kan lè jáde níbi tí ò ní jẹ́ pé àdúrà la máa ṣe. Insha Allah. Níkàlẹ̀ mú kí bróda mi àfa wa àgbà, bàbá wa àgbà Sheikh Líláfi Abbey. Adamullahu hayatahu. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. Amen. Mú kí àfa wa Shamsu Samani, àfa wa àgbà oníkàn. Adamullahu hayatahu. Àfa wa àgbà oníkàn. Adamullahu hayatahu. Àwọn oníkàn wọ́n ní ká fún mi ní $100 kí n tó wọ́n sọ anything. Allahu Akbar. Ẹ̀yin wẹ́sẹ̀ o. Insha Allah. Àdìsí kọ̀mọ́ndà ni mo lò. Nígbà tí ìyá wa kan náwó fún wọn ní ẹ̀yin wẹ́sẹ̀ wá o. Orí mi ló gbà fún mi o. Allah. Kọ̀mọ́ndà Ọlọ́run ò ní jẹ́ jábọ́. Amina. Ẹ ló gbọ́ Ọlọ́run ò ní jábọ́. Amen. Bàbá wa oníkàn wọ́n ní ká fún mi ní $100. Owó tó ga láyé náà ni. Anta Shamsu Samani, mo ti ń sọ̀rọ̀ yín ká tó mówó dé. Mo fẹ́ sọ tèmi with true feeling bẹ̀rẹ̀ àtifáti asọ́ọ̀dìkọ̀. Ẹ bá ń gbà bá mo fún tọ̀. Ẹ máa ní àrùnkùnrin ayọ̀kẹ́ nẹ́sẹ̀yìn ni èmi kọ́ lẹ́ fún. Tí yàrá lọ́wọ́ fáwọn band boys. Ń gbà lọ́wọ́ Sauti. Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. Amina. Gbogbo àsìkò ló máa ń láwọn èèyàn tọ́lọ̀ ń fẹ́ lónú ẹ̀. Ó yọ yín jáde fún wa nílọrin lásìkò yìí. Ọlọ́run má tún jẹ́ padà wọlé. Àmín. Àwọn èèyàn máa jáde wọn sì máa wọlé padà. Tọ́bù Ọlọ́run ni láti mú yàn jáde kó dẹ̀ mú tàn wọlé. Àmọ́ wọn permanent àwọn kan tí ó fi wọ́n lẹ̀. Ọlọ́run bá permanent yín. Àmín ya Allah. Nítorí pé jẹ́wọ́n ti jáde tẹ́lẹ̀ tó padà tún wá wọlé padà. Iṣẹ́ wo ni wọ́n á ṣe? Àwọn tí ò tó mọ̀ á rí fín. Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ fún yín. Àmín. Mo kí àfa wa àgbà níkàlẹ̀ Ahmadul Mukhtar. Adamallahu hayatahu. Ọlọ́run jẹ́ mi yóò gun ẹ má bínú. Àmín. Èmi ò lásìkò ọ̀rọ̀ púpọ̀. Inú mi àtẹ̀kánú mi kàn dùn ni. Wàláì. Kún fàyà kún. Ìwọ́nu Ọlọ́run. Ìwọ́nu Ọlọ́run. Mo fà ọ́ lọ́lọ́run lọ́wọ́. Ewé ọlá rẹ ò ní rẹ̀ bọ́. Àmín. Ìwọ́nu Ọlọ́run. Mo ń dúpẹ́ fún ọ pẹ̀lú ẹnu gbogbo sùnmùrà yẹ́nyẹ́ pé wọ́nu Ọlọ́run. Wàláì, èmi ọlọ́rọ̀ ń bí o. Inú mi kàn ń dùn látẹ̀kàn ni, inú mi kàn ń dùn ni. Ìyàwúyé ọmọ onítẹ̀ríba. Nígbà tó ní gírímọ̀nkáyì, onígírímọ̀nkáyì ríbi lọ. Wáyì tí ẹni tó wá ń tẹ̀ tó dẹ̀ mọ̀ kó òun ní nǹkan tí ò ní ríbi lọ. Ibi tí ìgbà tí ń gbé onígírímọ̀nkáyì tí ò bá gbó ń tẹ̀ríba, ìgbà ṣàbòsí. Ìwọ́nu Ọlọ́run. Mo kí afáwa ọmọ ìyá lọrin. Adamallahu hayatahu. Tán wálé lọrin. Ọmọ ìyá lọrin tí ń bẹ lọrin. Àwọn èèmọ̀nu. Ọlọ́run jẹ́ mi yóò gùn. Àmín. Ṣé rí ìgbà táwa yìí àbí kí gbogbo ẹni tí ń bẹ ní tamak tẹ́lẹ̀ táwa lórí street tẹ́lẹ̀ ká máa palẹ̀ mọ́ pé ìgbà ó gbẹ́rọ̀ mi wá o. Wàláhì tẹ́yìn ò bá ní palẹ̀ mọ́ rẹ̀ ìbànújẹ́ ní ọ̀pá. Sáà ti tọrọ pé májèmí ó wọlé. Kẹ́nìkan ó jáde kó lóun fẹ́ káwa tá à ń bẹ lórí tamak ká wọlé yẹn òun ni ó fa problem fún. Àwa ni ìwọ náà ò ní pẹ́ ń bẹ̀ á kàn lẹ́sẹ̀. Tìbútù ni wọ́n já ẹsẹ̀ rẹ kó ń bẹ̀. Wọ́n
àwọn anáfẹ́ bọ́ bàtà ẹsẹ̀ rẹ tó wá lò ní gbà wọ́n wá kan ẹsẹ̀ rẹ àbáwọ̀ ọmọ ìyá lọ́rin ọlọ́run jẹ́ mi yóò gùn mo kí àfàwọ̀ akílápá mo kí kọ́mándà olórin àgbáyé leza isman bale isman wafilan a máa pèèyàn ní olórin àgbáyé bẹ́ẹ̀ ni mo ti rí nìyẹn wàláì ò ní jábọ́ Amen. pẹ̀lú ògùn ọlọ́run Amen. àfàwọ̀ agún báyọ̀ gùn ẹ kú oríire Adamallahu hayatahu. mo fi kíkì yín kí àfàwọ̀ àgbà olórin àgbáyé alálàmí asauti Adamallahu hayatahu. sauti ti ní tẹríba jù irú abájọ ẹjọra yín àwíyé má bọ̀ wáyà yín ó jọ sauti púpọ̀ ó jọ sauti púpọ̀ ìtẹríba rẹ ti pọ̀ jù sauti ẹ̀yin dà wáyì tẹ́ fi ní ìtẹríba tó báyìí náà tẹ́ ẹ sì mọ̀ pé ẹ tóbi alikọ́sì mi ìjọba gbogbo nǹkan àṣẹ Rasheed mo kí púpọ̀ ìjọba owó gbàdí àfa wa ayé tí wọ́n fẹ́ kẹ̀mílẹ̀ kan ní ìjọba já ó yà dóńbi jáhùn kò wí délẹ̀ torí pé channel of success abẹ́rẹ́ rí nǹkan ọlọ́run ò nídìí kíyàn ti gbangba kó la nídìí ẹ wo mo ti fẹ́lẹ́ aṣọ iná tó jẹ́ kó tún wú díẹ̀ wáwọ̀ yìí o sáà bá ní àbáwá gba alátiṣe aláwìyé ọlọ́run jẹ́ mi yóò gùn á kú oríire inú mi ti dùn àwíyé òwe lára ní tiẹ̀ àmì ẹ ti bá wé inú mi ti dùn àbáwá Sauti àwọn náà àlẹ́gbẹ̀ẹ́ yìí náà bàbá Sauti mo ń bọ̀ o mo kí àbáwá àgbà Sheikh Abdul Malik Tajidini ta ló àwọn dà àkàrà kan lẹ́yìn wọn bí nítorí Ọlọ́run ojú mi ti lọ lára yín lẹ́ẹ̀kẹ́tẹ́ ń kí mi ni ní Kogi ni wọ́n ti gàmí lálejò níjọ́ náà tó dúró lẹ́yìn bẹ́ẹ̀ tó ń jáná sí mo ní ọmọ yìí níjọ́ wọn ni inú mi ti yọ sí ọ mo ní ọmọ yìí ó sì ga téèyàn ò bá lè mọ ẹyẹpẹ ara rẹ̀ kò ní ríbi tóbi Abdul Malik pàṣẹ méjì ni wọ́n fún mi ẹ ní ṣubú láíláí. Amina. àwọn yàrá sàmúkẹ́ mi wá sí Kogi njó ní 500k náà fún mi owó wá sí èmi bíìlì yẹn o torí pé wọ́n bọ̀ wọ́n lọ́mọ ẹ̀bẹ̀ ọ̀ ń ta mí sí kí là ń lọ wí fún wọn ní ìsìn tán fi fún wa lówó ẹ kàn ń fún wa lówó ni special kankan ìdí ìwé ní ìsìn kọ̀mọ́ndà lè wí àwíyé gan lè wí wàláì ẹ kàn ń appreciate wàhálà tá a ṣe lára àmọ́ lára wa ni bàbá wa Sauti wáyé tẹ ní tẹríba tó báyìí ẹ ní kí ni kí mọ̀ ẹ̀bẹ̀ torí pé Ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ yín. bàbá wa oníkan téèyàn bá tó báyìí tí ò ní gbéraga nítorí pé Ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ padà ni. ẹ bá ti ní gbéraga déètì ọjọ́ tí ọlá rẹ̀ ó bọ̀ fi sigilin ó ti wà nù fáì kí Sauti tó báyìí kó sì fẹ́ kíyàn kó lọ lẹ̀ bẹ́ẹ̀ ìwọ tó fẹ́ kí gẹ́gẹ́ ó wà lókè ó sì jáde mo máa ń sọ yín ẹni wíà ní bínísì náà ní ti dìde ẹ ti sáré lọlẹ̀ pẹ̀lú ekun méjèèjì láàrin gbogbo èèyàn tán wọ̀ pé ẹ ń tóbi ẹ ní wálẹ̀ mọ́ láyé. Amina. hikima tó wà ń bẹ̀ òun ni pé bàbá Bariga èèyàn ńlá ni tọ́lọ́run ní kẹ́ ẹ tara rẹ̀ jáde ẹ̀ẹ́dẹ̀ wo lẹ́yìn kẹ́ wókè ìwọ yìí ibi tí ń ti bọ̀ sọ̀rọ̀ nu kọ́ọ̀sì Sauti ibo ni orin gbìyànjú láyé tí Sauti ò ti débẹ̀ kọ́ọ̀sì Sauti torí òun lọ nìyẹn àfa ò ní wálẹ̀ mọ́ láyé. Amina. ọlá àfa àgbà. Amin. Tajul Adabi. Amin. tí wọ́n sọ mí ló kọ wọn ó dẹ̀ ní tàṣír ó ní jábọ̀ bàbá ó máa lòkè sí ni ṣe bí Sauti gbá Sauti mú ẹnìkan ń béèrè lọ́wọ́ rẹ̀ ó kọ́ nìkan fún mi orin yẹn mo gbádùn ẹ̀ gan ọ̀nà ń sọ pé sáwìyé ò lọ́gàá ni ó ní aṣíwájú làwíyé ni
fúnra Ọlọ́run ló yàn Allah. àwọn aṣíwájú náà wà ní. Ó wá ní ìbà àwọn tán bẹ níwájú. Ó wá ní àdúrà fáwọn tán ń bọ̀ wá o kọ́ba adé ẹ̀ẹ́dẹ́ wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ Ṣéhù Lábíbù Ìṣọ̀lá Adámọ́láwọ̀ Àyàtàkùn jẹ́ ká rí bàbá pẹ́. Ó wá ní wòlíì Ọlọ́run àkàndá Ọlọ́run àmì Ọlọ́run ẹ̀sà ló bá ṣe Ìṣọ̀lá oníwàásì ni òdodo oníwàásì ni tó gbàrí wòlíì Ọlọ́run Ìṣọ̀lá ogo àánàkàlà bàbá wa wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ Ṣéhù Lábíbù Ìṣọ̀lá Adámọ́láwọ̀ Àyàtàkùn Jẹ́ ká rí bàbá pẹ́ wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ Ṣéhù Lábíbù Ìṣọ̀lá Adámọ́láwọ̀ Àyàtàkùn. jẹ́ ká rí bàbá. Bàbá pẹ́. Àbáwá àwíyé ẹ dákun ó ti tó mo fẹ́ náwó fún ọ ó mi kì í náwó fún ọ ó tó onílù lápò ó tó tani wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ Ṣéhù Ṣéhù Lábíbù Ìṣọ̀lá Adámọ́láwọ̀ Àyàtàkùn. jẹ́ ká rí bàbá kọ̀mándúnà pẹ́. àgbáyé oníjàbọ̀ àbákẹ́wò yẹmí Al-Mubarak Ọlọ́run jàrí pẹ́ ìsọkùnlákùnlá khairi ẹ ní wúlẹ́lẹ́ wala hawla wala quwwata illa billah ẹ ṣeun gan ó tó wàláì ó tó ẹ̀ka ẹ̀ tún sí lọ́sìn nísìn bàbá Sauty ẹ dàpọ̀ ẹ ṣeun ń bọ̀ wá rí bàbá Al-Fulani jazakumullahu khairin inna tawaduha min isoli limuttaqi. Inna tawaddu'a min khisali limutaki. Wa bi taqiyu ila al-ma'ali yartaki. Wa bi taqiyu ila al-ma'ali yartaki. Tẹ́yìn ò bá lẹ̀ mọ́ ọrùn bàbá Sauty tẹ́yìn ò bá wọnú ọrùn tó ràn yìí òrùn kún báyà kún òrùn àfáàwọ̀ àgbà bàbá Bariga ẹ wo tẹ́yìn bá sọ̀tá ọrùn ipe òun fẹ́ sọ̀tá ọrùn bàbá wa Ahmad al-Mukhtar òrùn tí ń yọ tó yẹ kó jèrè ẹ̀ tó bá ṣe bí ìwèrè aṣọ rẹ̀ ò ní gbẹ. Inna tawaddu'a. ẹ filẹ̀ òrùn kún báyà kún làbá yìí sá sí àyè bẹ́ẹ̀ kọ́ ni ṣé kò wá tó aṣọ gbẹ báyìí ó wà nù ṣe sí Ọlọ́run àmọ́ bà nǹkan mi jẹ́ kì í ṣe nítorí pé ó fẹ́ fi kún tẹlómi yóò bà nǹkan mi jẹ́ báyìí ọlá ọwọ́ ìnìkan yóò bà jẹ́ kì í ṣe kọ́lọ́ fi jẹ́ tẹlómi ò no ó dànù ni àfáà wa kan sọ̀rọ̀ kan láìpẹ́ yìí ó dá wàhálà lẹ̀ lórí net èmi náà ò support ọ̀rọ̀ yẹn pé Ọlọ́run ń dọ́gbọ́n sáyé ni pẹ̀lú bó ṣe ń rọ̀jò níbi kan tí ó rọ̀ ń bomi no rárá òjò pọ̀ lọ́wọ́ Ọlọ́run tó bá dáàmà rẹ̀ tọ́lọ́run ò fẹ́ kójú ò dáàmà wàláhì gbogbo ayé ó tẹ̀lé nísinsìnyí yóò máa rẹ̀ lẹ́kọ̀ọ́ yóò máa rọ̀ ń bàdàn yóò máa rọ̀ ní gbogbo ayé á sínkì ni. Allah. Hikima ti ń bẹ́ ń bí kó máa rọ̀ lọ́tẹ̀ kó máa rọ̀ ní Gàmbàrí hikima yẹn ni pé nígbà míì ń bẹ àwọn ẹ̀dá kan ń bẹ nínú ilẹ̀ wọ́n ń béèrè omi àwọn tó ń bẹ ní ìlú tó tẹ̀lé àwọn ò nídìí ẹ̀ ẹranko mi sá ó wọnú hò àwọn èèyàn fẹ́ fomi lé jáde Ọlọ́run ò sì fẹ́ kọ́wọ́ tẹ̀ Ọlọ́run wa ní òjò yìí má rọ̀ tó bá lọ rọ̀ yóò lé èkúté jáde sí wọn lọ́wọ́ wọn ó sì pàjẹ́ tọ́lọ́run bá bọ́ lájẹ́ kì í ṣe nítorí kó bá fi kúta nìkan o yóò dànù sí tọ́lẹ̀tì ni ìwọ náà ṣẹbẹ́ ìjẹran kù lẹ́yìn ṣẹbẹ́ ń dalẹ̀ ọ̀là àkúnbáyàkùn oòrùn tó jáde yìí ó tọ́sọ́ gbẹ bẹ́ẹ̀ yẹn bá ṣe kẹta oòrùn yìí wàláhì tàláhì òtútù ó mú ọkú Inshallah. náà ní irú ti àfa wa àgbà ní Bariga deny àfa yín bàbá téèyàn bá ti ga tán má wòrà rẹ má wọ àwọn èèyàn báyìí tó bá ń wòrà rẹ bí ibi táwa yìí náà ni sàkókè la wà yìí ó wá ga gíga yẹn wá ń jẹ́ kó má wòrà rẹ báyìí ó bọ́lẹ̀ tó bá ti ga má wọ àwọn èèyàn ó tún máa wọ bí tó ti ń bọ̀ ẹni tí ò bá rántí bó ṣe dìde padà
bó ṣe dókè yóò jábọ́ má gbàgbé àfa kún fàyà kún torí nínú ìṣesí ọmọ èèyàn òun ni pé kára ó tu ọmọ èèyàn tán kó do ní yapa ara tu ṣèitán ó délé rí ibú bí kinní yóò ṣe dalẹ̀ lèmi ń bọ̀ tọrọ ọ̀nà tí ó gbà dalẹ̀ àkọ́kọ́ rẹ̀ ni pé kún fàyà kún yìí dìímú wọ́n lè mú yàn dẹ́kọ̀ kẹ́ńtó mú yàn dẹ́kọ̀ má jèrè yàn mọ́ yóò lóhun ti mọ̀nà fúnra wọn gbogbo àwọn tá a jókòó yìí àwa kan ń bẹ afẹ́ akọ̀ àwà bó o pè kún fàyà kún bí kún fàyà kún bá jẹ́ mọ́rísídù rẹ̀ àwọn kan bẹ wọn ò ní wá wàláhì ò ní rí wọn kún fàyà kún lọ́rùn tá a tọ̀ wá má sọ ọ lẹ̀ ọlọ́run wa fẹ́ kẹ́ ọ wá fún ọ́n tẹ̀ríba yẹn ti pọ̀ jù tẹ̀ríba yẹn ti pọ̀ jù ẹni tó wá fẹ́ jọ ni má sọ sàùtì lẹ̀ tán bá bàbá wa Kàmálì wọn ní kò tó lé délẹ̀ yóò ti bá búbú kò tó ló délẹ̀ yóò ti bá búbú ìgbéraga kò sí fún Kàmárù kò tó ló délẹ̀ yóò ti bá búbú kò tó ló délẹ̀ yóò ti bá búbú kò tó lé délẹ̀ yóò ti bá búbú ìgbéraga kò sí fún Kàmálì kò tó ló délẹ̀ yóò ti bá búbú ìgbéraga kò sí fún Kàmálì kò tó ló délẹ̀ yóò ti bá búbú ìgbéraga kò sí fún Kàmálì kò tó ló délẹ̀ yóò ti bá búbú ìgbéraga kò sí fún Kàmálì kò tó ló délẹ̀ yóò ti bá búbú ìgbéraga kò sí fún Kàmálì kò tó ló délẹ̀ yóò ti bá búbú. àbáwá àwíyé pẹ̀lú òkú ọlọ́run bílẹ̀ ò bá ṣú àdán kì í fò àdán kì í fò. bó ti pọ̀ tó yìí ayé tó máa bí tó bá bàjẹ́ kí ni ó máa tún ṣe kí ni ó tún máa ṣe àwọn tí ò sì ní láìkì bó ṣe wà yìí náà pọ̀ mo ń fi àṣẹ ara mi náà bẹ lọ́hùn fún ọ Ahmed olóko mi pẹ̀lú ògùn ọlọ́run ò ní padà wọlé padà. àmín. ò ní padà wọlé padà. àmín. ò ní padà wọlé padà. àmín ya Allah. ò ní padà wọlé padà. àmín. ò ní padà wọlé padà. àmín. ọlá àfàgbà táyà dábì ò ní padà wọlé padà. àmín àmín. ò ní padà wọlé padà. àmín ya Allah. ò sì ní kàn dúró ta lásán. àmín. yóò rí bẹ́ẹ̀ fún ọ. yóò rí bẹ́ẹ̀ fún ọ. àmín. àbá wókè wàláyé òní wàlẹ̀ mọ́láyé. àmín ya Allah. mo ń sọ bí kúlìn wọ́n ní bí kúlìn bí nàkàrà ó ti yé yín. insha Allah. bí kúlìn mo fi ń sọ wàláyé òní wàlẹ̀ mọ́láyé láyé. àmín. láyé. àmín. tọ́lọ́wọ́ bá rọ́ọ̀lù yàn tó bá rọ́ọ̀lù yàn kò ní rọ́ọ̀lù ọ̀ kò ní rọ́ọ̀lù ọ̀. àmín. àwa tó sẹ̀ tó fi tẹ́ òní sẹ̀ wá. àmín. wàláyé àwa ẹ̀ kí mo ní àwa tó sẹ̀ tó fi tẹ́ òní sẹ̀ wá. àmín. pẹ̀lú ògùn ọlọ́run. àmín. àwa tó sẹ̀ tó fi ọtí tóní rẹ̀ wà á dùn tí wọn ò ní fẹ́ gbọmọ òní sẹ̀ wá. àmín. pẹ̀lú ògùn ọlọ́run. àmín. òjò onírọ̀ kílẹ̀ mọ́ lápá àwúyé òní padà wọlé mọ́. àmín. ẹ bá ń sàmìjà mọ́. àmín. òní padà wọlé mọ́ àwọn èèyàn ibi tó jókòó sí yẹn ọ́ sì ti ní àwọn yẹn fẹ́ lo bẹ̀ padà wọ́n fẹ́ lo bẹ̀ ó gbà lọ́wọ́ yẹn àbúgbà lọ́wọ́ yẹn ni wọ́n fún ẹ̀ ń tiẹ̀ ni òní padà wọlé padà. àmín. ọlá àfàgbà wọn jọ ọlọ́run. àmín. àwa ti ja ogun nílọrin níbi tí a wà yìí striker ni wa ti ja ogun nílọrin tó ya wèrè gan mo sì tún dúró dè mí náà tí wàá tó ń bọ̀ òní jábọ́. àmín. bílẹ̀ ò bá sùn àdán kì í fò. àdán kì í fò. bílẹ̀ ò bá máa ṣá kì í fò. ṣá kì í fò. àná dalẹ̀ lọ́jà ayé rẹ̀. bílẹ̀ ò bá sùn àdán kì í fò. àmín. bílẹ̀ ò bá sùn àdán kì í fò. bílẹ̀ ò bá máa ṣá kì í fò. àná dalẹ̀. Adidi inshada liada aliadabi alimudabi asilajati bisajirati waliuduwa arijanabi aribadami sharasiye washakishusha tulimudabi alajani alatinani ata ilé ikùn wa
fàyíndùní tàmásíyàbí fàkúlílímà bílí yàrá-bí sọ̀kìsọ́gà ùsì nù sàmì nínú tíkítà bílí yàdàbí nínú tíkítà bílí yàdàbí àṣìbùbí àbíyàtì wàláyúrà ìṣìrìbí wàláyúrà ìṣìrìbí wàláyúrà ìṣìrìbí dádàlìjà líyùkìrabí bílẹ̀ ò bá mọ̀ sánkì ìfò bílẹ̀ ò bá. ó ní sukùmọ́ láyé rẹ̀ wàláyé gbàgbé ṣubú ó sì ní kú ó sì ní tún kú náà mo bẹ̀ lọ́hùn fún ọ̀kẹ́lẹ́ bí kú wàtìn wà bí kú lẹ́n ó máa ṣe bẹ́ẹ̀ fún ẹ wàláyé ibi tá a jókòó sí lọ́rùn yìí hot city ní àfa ó ń gbóná fẹ́lifẹ́li tó bá ń fìlì tí ń ṣe wa ó ti kú ní tá ń ṣe fún wa tó bá ṣe fún wa kú àbá òye ó ní jábọ́ ọlá àjọ tí àwọn ará ìlú kan tó fẹ́ yí àfa gbà táwọn ìdábì tó wá fi ara wọn hàn sí wọn pé àfa ni mí wọn wá kọ́ lẹ́tà sí wọn ó ti yí ẹ báyẹn lẹ́tà wọn náà nìyẹn ọlọ́run wọlé ajọ́ náà wájú ọlọ́run ó ní padà ṣubú ọlá aláwà ní ọlá ẹ̀há ọmọ ẹlẹ́hà nìyẹn àfa gbà kúnfàyàkùn ó ti pe ayé lé ọ lórí ó ti pe ayé lé ọ lórí lónìí òkè náà wọ́n ti máa bọ̀ ọlá àfàwọn àgbà oníkanwó níkàlẹ̀ ọlá aláhàúlà wala quwwata illa bílẹ̀ ò billah. bá su Àdákìfò. bílẹ̀ ò bá mọ́ àsákìfò ànàdálẹ̀ Lọ́jọ́ ayé rẹ̀. bílẹ̀ ò bá sú Àdákìfò. bílẹ̀ ò bá mọ́ Àsákìfò. ànàdálẹ̀. Lọ́jọ́ ayé rẹ̀. ẹ gbọ́ Ó pọ̀. ìwọ tó o bá mara rẹ lólóríire móríire kúrò níjòkó yìí ọ̀nà wo là á fi róríire ọ̀dọ̀ ànábì ni Sallallahu alayhi wa sallam. má jẹ́ wọ́n sọ fún ọ tó fi yorùbá ànábì pẹ̀lú ohun òkè Sallallahu alayhi wa sallam. wọ́n ní yorùbá ànábì ó ń ṣe nǹkan míì gbogbo ayé tá a wà yìí tá ànábì yorùbá ti sí ń bẹ̀ kò sí nǹkan kan mọ́ yorùbá ànábì kó jákè dáadáa kó wéèfù rẹ̀ báyìí kò sáwọn obìnrin bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. kí a jẹ́ kí ìfarabalẹ̀ ó wà Ayyakumullah. kí ìfarabalẹ̀ ó wà dáadáa alhaji wa Ismail Ato baba ibi tí bàbá olóríire yìí bá wà kó ọmọ bọ̀ wá sọ́dọ̀ mi ń bì. Ayyakumullah. bàbá wa olóríire ajiwa Ismail Ato baba ẹni yìí ẹni àpọ́nlé ẹni ẹ̀yẹ náà ni mo dákọ̀ ọ́n. Ayyakumullah. bàbá wa Ato baba alhaji wa Ismail níbi tí wọ́n bá wà ẹ dákun ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ lọ́dọ̀ mi. Ayyakumullah. Ato baba alhaji Ismail Kànpá níbo ni wọ́n wà. alhaji wa Muhammad Aljami Aribidesi Aribidesi anafa